ìdí ogun nìyẹn máa ń gbà dìde ìwọ tí wèrè ò ṣe tí nǹkan kan ò sí ọ ó sì ń sá fógun wèrè gan fúnra rẹ̀ yín kan ogun wèrè kò bọ́ lọ́wọ́ ogun torí àwọn kan bẹ irun wèrè làwọn wá kí níbo ni wèrè ti ráyà ń dán rí tábà fi wá rí wèrè tó dán rí ogun ló gbé òun náà débẹ̀ wọ́n ti lo orun rẹ̀ nu òun náà bọ́ lọ́wọ́ ogun ibi tí gíga bá pín sí òun ni kò ti lè mú dèdè tó fẹ́ mọ́ bí ọlọ́wọ́n ọba èyí tó jù bẹ́ẹ̀ lọ ni ó bí torí ọlọ́wọ́n ọba náà máa ń báyàn dúnàdúrà ìwọ tó fẹ́ kánsẹ́lọ̀ tó wá béèrè dèdè kánsẹ́lọ̀ bọ̀dá àdúgbò ni ó ti bẹ̀rẹ̀ fún ọ. a máa lọ sọ̀rọ̀ bàbá wa Sheikh Abdallah As-Salati Nakibul Ashraf a máa lọ sọ́dọ̀ bàbá wa Sheikh Ahmadu kejì ni mo padà sí wọn o Sheikh Ahmad Ìṣọ̀lá Al-Khalifa Sheikhana Nakibul Ashraf ọmúna gan a máa wá gé microphone náà lọ sọ́dọ̀ bàbá wa Sheikh Abdurrahim Ọlárẹ̀wájú As-Salati Albaarizy gbogbo ẹni tí ń gbọ́ Baarizy 001 tí wọ́n ń wò pé Baarizy ọ̀hún dà Baarizy rè o ọlọ́run má fi yín hàn láhàn pa kí ló ṣe ọlá mi ẹ jẹ́ wọn sá mi náà kẹ́ tó gbà má bínú o ọ̀dọ̀ wọn ni microphone náà máa lọ kí la fẹ́ gbà níbi ká máa yọkù lọ́kọ̀ọ̀kan bàbá ń hàn báyìí ká máa ga sí ni Sheikh Albaarizy ọlọ́run jẹ́ máa ga sí ọlá nabi sallallahu alayhi wa sallam bisimilahi li ilafi. آمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم محمد رسول الله محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوان ما هم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطيه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب زراء ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما نعم الخليفة ألفا صلاتي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين يا الله gbogbo àwa tí Ọlọ́run ọba kádàrá
kí a wà láàyè ilé ní pẹ̀lú mọ̀ṣẹ́ Ọlọ́run àtàgbára ẹ̀. Èèyàn kan náà ni mo yọ̀ǹda níjókòó wa yìí. Ẹni tó bá mọ̀ pé òun ò lápplication kan tóun submit sọ́dọ̀ Ọlọ́run mọ́ tí ní designation Ọlọ́run ọba lórí ẹ̀ kó sáyìn ẹ̀, òun nìkan ni mo yọ̀ǹda kó má ṣe amínà sásàlátù àdínà Muhammad sallallahu alayhi wa sallam. kóòdì tó wà ń bí àsàlátù yìí òun náà ni ibi tabasa ti ń gbọ́ títí ń léra wọn ẹja máa fi amínà dùn yóò máa ti gbogbo àgbákò dànù fún wa. Gbogbo ibi tọ́rọ̀ oníkálukú kù sí tó kù díẹ̀ káàtó Ọlọ́run wọlá ń tẹ́tí fi àsálátù yìí tẹ́tí fi decode nínú àwọn kóòdì táwọn fi ayé onúlé ti dè tán tí àfáǹdá sì fi àsálátù yìí decode ẹ̀ wọlá ń tẹ́tí tú lánàá tí ò tún dè mọ́ lẹ́yìn ẹ̀ gbogbo òde oníkálukú Ọlọ́run bá wa tú. Amina ya Allah. Àfihàn kan tí ò bá láǹfààní àti ṣe amina nìkan ló kù. Amina ya Allah. Salatan tunajjina biha min jami'il ahwal wal afati. Amin. Wa taqdi lana biha jami'al hajati. Amin. Wa tutahhirna biha min jami'i sayyiati. Amin. وترفعنا بها عندك أعلى الدرجات آمين. وتبلغنا بها أقصى الغايات آمين. من جميع الخيرات آمين. في الحياة آمين. وبعد الممات آمين. آمين يا الله يا مجيب الدعوات. آمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Mo kí gbogbo òjòkó lápapọ̀, gbogbo àwọn àfáà mọ̀yàn ń jókòó. Mo kí àwọn àfáà wa. سلام عليكم يا خيار من الوراء. Ẹ dákun ẹ má bínú àfáà yìí ò yẹ àwọn tó bá ti hàn nú ayé mọ́. سلام عليكم. Kí wá ní mo kí àfáà yìí. سلام عليكم يا Mo kí àwọn sheikh wa, àwọn sheikh Abdul Wasi'. سلام عليكم. Ẹ ní dààmú pẹ̀lú ògo Ọlọ́run. سلام عليكم. Yóò máa dá a sí ni kò ní bàjẹ́. يا خيار من الوراء. Mo kí Maulana Amirul Jaysh. تعيشون ما دام الزمان إلى الأولى. Dákun torí t'Ọlọ́run ṣe rí oníjókòó. Ìyẹn ò gbọ́dọ̀ torí pé ìṣẹ́jú díẹ̀ tọ́ sí yàn gbogbo àfáà tí ò bá másìkò lò láyé tá ń lò lọ yìí kò ní pẹ́ tí máìkì ọ̀rọ̀ ò fi padà mọ́ kúrò lẹ́nu ẹ̀. كنتم ناسا. Yóò ṣáná fúngbà díẹ̀ ni kò ní padà múná jáde mọ́. كنتم ناسا قبل غزوة قرملين. Mo kí Maulana Amirul Jaysh. كنتم ناسا. Ẹ ní tán pẹ̀lú ògo Ọlọ́run. كنتم ناسا قبل غزوة قرملين. Òkúta ànánà ń tẹ̀ ní ohun ànánà ló yọ lẹ́ni. ورثنا الجنان. ń bọ̀ ohun ànánà ló yọ lẹ́ni. Ìyẹn ń ṣàgbákò lára ẹni tó súnmọ́ nígbà míì. Bí yóò bá tètè mọ̀ pé ìyẹn ń fojú àná wo ẹbọra. Bí wìláyà lé bá ti gbé ilé Ọlọ́run mọ́ tún wà ná mọ́.
أناسا قبل قسوة قرمل. ẹrù náà pọ̀ ọlọ́run yìí sì gbẹ́rù ńláńlá lérí ọmọdé èèyàn ńlá náà lọ́lọ́run ọba ń gbé ẹrù. ورثنا الغنى ọlọ́run ó bá yín gbé e. والمجد أكبر أكبر. mo kí Sheikhuna Alkaadi أدام الله حياته. dákun ó bá ń wí dáadáa. أدام الله حياته. àwọn latest alhaji nígbà tí mo rí post mọ́kà dáhàrin kan mo ní àṣì ò wá sí ṣé wọ́n ṣàtà pléènì lọ mọ́kà ni. ó wá dàbí ìgbà tẹ́mi nìkan ló kù tí ń lọ mọ́kà lọ́dún yìí. ìṣẹ́jú kan ó ti fi kàábà post ìṣẹ́jú kan omi tẹ́mtẹ́mù ìṣẹ́jú kan ajá ìlú àṣìwádùú. ورثنا الغنى والمجد أكبر أكبر. mo wá wo pé sẹ́mi nìkan ló kù ni gbogbo nàìjíríà ló ti lọ mọ́kà indasi ní jẹ́ bẹ́ẹ̀. ọlọ́run ọba ti upgrade version ìjóríire lásìkò síta ń lò lọ yìí eré yẹn gbọ́dọ̀ pé ọlọ́run ọba ti tún tò. àwọn èjì tí yẹn fi ń dé yẹn lánàá ọlọ́run ọba ti ó ti bu wálẹ̀ díẹ̀ bí o bá ti wọ bí 35 42 45 tí funfun o bá ti fi ọmọ ṣẹ́ jáde ní irùngbọ̀n kò ní tètè lo mọ́tò wọn ní tètè máa ṣàdúrà mọ́tò fún gbà wọn ti rin pé ó ti rin adéta ó ti rin jásá gbọ́ ọba ó ti jálátà ọgbọ ọgbà sógbó mọ̀ sọ kí wọ́n ní mọ́tò tiẹ̀ tí wọ́n ń tọ́ sí yìí àmọ́ láyé èyí tá ń lò lọ yìí ní ìtọ́lọ́wọ́n bá tún gbédé nísìnyí ọlọ́wọ́n bá ti ń tètè pin kàn wá. ورثنا الغنى. ìbọ̀ ájì ń gbà wọn kó tó di pásádùn ájì fún yàn kó tó kàn yóò ti bí gbogbo ọmọ náà tán. ورثنا الغنى. mo kí الدكتور السيوطي. ورثنا الغنى والمجد أكبر أكبر. ọlọ́mọsàjà rí i pé آمين يا الله. yóò máa dá sí i ni. آمين. lásìkò nìyẹn ń dé di dòkítọ́rà eléyìí bú ò lè mọ yìí sẹ́tẹ́lẹ́rì rẹ bá ń ṣe ọlọ́mọsàjà rí i pé أناسا ọ̀rọ̀ tẹ́lẹ̀rì rẹ bá sọ olórí burúkú ò lè gbọ́ yé كنتم أناسا. ọ̀rọ̀ tó ní mímọ̀ bá sọ aláìmọ̀ kó mọ yí bàrà ń bẹ̀ ni. كنتم أناسا قبل ń قسوة قرمل. bọ̀ wọ́n pè yàn dòkítọ́rù ó ní kíni aṣọ ńlá kọ́lé yẹn ńlá wéré ń sí ọ ni. kí yẹn gba dòkítọ́rù túmọ̀ mímọ̀ ìwọ náà sì wọ bẹ̀ wo. كنتم أناسا. béèyàn bá pọ́nmọ̀ lé lára yín kò pọ́nmọ́ dàdú ọlọ́run ọba lé كنتم أناسا yóò máa dá sí ni kò ní wálẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run. قبل قسوة قرمل. mo kí àwọn máyàmáyà tí ń bẹ́ jòkó. ورثنا الغنى والمجد أكبر أكبر. ìfẹ́ lójú ìṣẹ́jú mẹ́wàá lọ. mo kí àwọn bàbá wa tí wọ́n ṣe wọlé ọlọ́mọsàjà rí i pẹ́. آمين يا الله. ẹ dákun mo nídìí expo ẹ fún mi lẹ́spo mo fọlọ́n bẹ̀ yín o Ìlọrin láwa o sẹ́kítà bá lẹ́kọ̀ọ́ àwa máa ń ṣe fọ́nlé díẹ̀díẹ̀ á tún fi ìyẹ́kún apá. كنتم أناسا. àwọn Sheikh Abdulkadir oníkan كنتم أناسا. ọlọ́mọsàjà rí i pẹ́. كنتم أناسا. Sheikh Ridwanullahi babalámúnigun كنتم أناسا. ọlọ́mọsàjà ẹgbẹ́ fún wa o yóò máa dá sí pẹ̀lú ògùn ọlọ́run àṣírí tí ń bẹ lọ́dọ̀ ẹ̀yàn bàbá wọn láwà ní ẹ̀ tí ìjúlẹ̀ fáwa. ń bọ̀ ó ti lé nísìn láti lọ ọmọ kéwú ò ṣe ń nà mọ́ nísìn bó bá na ọmọ kéwú nínàkúnà ó máa ra ìtí ó gbé èèyàn ibi tá ń lo ayédè nísìnú bó bá lo èèyàn nísìn tó bá fi lè ya àpáhùn tó yá sí online ìjọba ó gbé ọmọ kéwú ò dún lé kéwú mọ́ nísìn ibi tá a sì ń kù sí confam nísìn ọ̀dọ̀ àwọn bàbá wọn láwà nínú. ń bọ̀ ọmọ kéwú ẹ̀ sáko ń bẹ̀ àfáà tí ò bá lọ́mọ kí ọlọ́run bò pé sẹ́ ó wá fẹ́ jáde wọn rẹ̀ ti ajá náà sí ẹni àdúgbò mọ́ nídìí ẹni tí ó dúró lẹ́yìn mi tí ó bá ń kówó ọlọ́run bò tí ì ránṣẹ́ ọlọ́run bá ṣetán tí ó pè yẹn ń sẹ́ yóò kó àwọn tí ó ràn lọ́wọ́ lẹ́yìn ó ní rijalun hawla rasul ó láwọn rijal hawla rasul ó láwọn nisa hawla rasul hadha dilala ala annahu mursal ọlọ́run bá ránṣẹ́ nù ibi tí ń bẹ lára àwọn bàbá wọn lára ní kó kánjú lẹ̀ fáwọn ló kù ọmọ kéwèé sákò ń bẹ ní bàbá alámúnigun ojoojúmọ́ làwọn ọmọ kéwèé wọlé wọ́n wọlé overload nù kò sì sí pàfẹ́ nà nìkan wọ́n fẹ́ dá sí
yóò jẹ́ ìyá rẹ̀ yóò jẹ́ punishment rẹ̀ kò sì nítorí ẹ̀ kó sá lọ. ká má fọ ọ̀rọ̀ gùn sóko ẹnìkan tó yẹ kí ni gbogbo àwa tí à ń bẹ lérí ìjòkó lápapọ̀ ní ntọ́lọ́wọ́n ọba kádàrá wa ká wà láàyè yìí kò sí tó dáa tó kíyàn fi ọ̀dọ́ ṣe ríire kó sì lò ó kalẹ̀ ọ̀dọ̀ Alhaji Suleiman ní bọ̀ àwa ń dàgbà ṣe ríire ó tí ì mọ páàsì ògo rẹ ni o ó wá dàgbà yányányányányányán ló sì wá ń wò pé kéèkàn wá ọlọ́run ọba ń bọ̀ ọlọ́run ọba ti bọ́ọ̀dù lọ bòmí kéé pẹ́ tó báwùn ọlọ́run ọba ti ń tún tò ẹ̀ńtọ́lọ́run ọba ti fún làákàyè ògùn owó yányán lọ́lọ́run ọba fún un opportunity ẹ̀yọ̀ kan náà lọ́lọ́run ọba fún wa táfi yàtọ̀ sọ́rọ̀ kó ẹni tí o bá ti mọ làákàyè rẹ̀ lò wọ́n gbé eré rẹ̀ kọjá lé ẹgbẹ́ rẹ̀ kò sí níwọ̀n ẹgbẹ́ tòun ni. Alhaji Suleiman kun fayakun nínú Al-Qur'an ọ̀nà mẹ́jọ lọ́lọ́run ọba ti dárúkọ kun fayakun ìwà ń ṣe déédéé àwọn hamalatul arshi àwọn tó gbé àlẹ́ ara sí ọlọ́run ọba dúró àwọn mẹ́jọ náà ni àṣẹ ọlọ́run ọba ní bẹ́ńbí pílà tó gbé àlẹ́ ara sí dúró àkọ́kọ́ ń tọ́lọ́run ọba kọ́kọ́ dá ọlọ́run ọba dá omi wa kawwana minal mahil arsha látara omi lọ́lọ́run ọba ti dálé ara sí bàtọ́ ọlọ́run ọba dá arṣu tán ó dá qalam tọ́lọ́wọ́n bá fi kọ kádàrá ń kálukú gbà tọ́lọ́wọ́n bá dá tán ó dá láwùl mahfuz kádàrá ń kálukú tó ní kálukú wa ń lò ògo tó ní kálukú ó mọ̀ wá lò tí gbogbo ayé ò mọ̀ lò lẹ́ẹ̀kọ́ kápátápátá 50 years kọ́lọ́wọ́n bá tó dá ayé lọ́lọ́wọ́n bá ti kọ kádàrá ń kálukú sáyé. La ilaha illallah. kí ló tó gòtì ẹ́ sì ń ṣe súkéèdì sí ògo rẹ̀ ò ní ẹ́ kòdì sí yìí sì ń ṣe é fín ni kún fàyẹ̀kùnù ni ò sínú ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ọkọ̀ tó bá sọ̀yàn níjọ́ súnná ìyẹn tún gbọ́dọ̀ ní ọkọ̀ tí jẹ́ èèyàn gbọ́dọ̀ sọ̀yàn tí ó wà bó ọkọ̀ súnná mọ́lẹ̀ ó gbọ́dọ̀ lókọ̀ súnná lásán ògo rẹ̀ sì ń ṣèṣúkénu tún lókọ̀ tó rí rẹ̀ ó sọ bẹ́ẹ̀ ni anna Muhammad nasu anabi àmọ́ ńgbà tó gò rẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa ṣáná wọ́n pè é ní aminullah wọ́n pè é ní tọ́hìr wọ́n pè é ní mutahhar la ilaha illallah abá salati ahmad agufai ni wọ́n sọ wọ́n kan jọ súnná àmọ́ ńgbà tí ògo wọn bẹ̀rẹ̀ sí ni máa gbéra látara salatu wọn sọ wọn ní salati bàbá wa Sheikh Adam látara eré ara wọn àwọn náà wọ́n di al-alori bàbá wa Sheikh Kamalidin bàbá wa di al-adabi bàbá wa Nakib al-Ashraf olóòkọ tó sọ àwọn náà jọ súnná àmọ́ ńgbà tó gòun fẹ̀rẹ̀ sí ni máa gbéra Allahu Latifu kun Nakib al-Ashraf náà wá kun. Badi'us samawati wal ardi. Gbà tó dá mi lóye mi ti já ọ lẹ̀ mo ti kó ń bẹ̀ òun ti pẹ́. Wa idha qada amran fa innama yaqulu lahu kun fayakunu. Alhaji kun fayakun. Qalat rabbi anni yakunu li waladun. Tó bá dijọ́ mi àwọn àmì ìjẹ́ ìṣe ọlọ́mọ́sàjà rí i pé ẹ̀yin lẹ́ máa jánásì lò bá jánásì bá ti ń rákò kó ra dúró lẹ́yìn mi nígbà mo ti dákọ̀ kún fún ẹ̀kún lójú yẹ òkàn kankan. Walam yamsasni basharun qala kadhalika Allahu yakhluqu ma yasha'u idha qada amran fa innama yaqulu lahu kun fayakun. Kun fayakun tọ́lá wọn bá wá fi dá ayé èmi wá rí pé ń dún lára àfa. Sheikhu èmi rí pé ń dún lára yín.
mo sọ pé lọ́dọ̀ ta láyé tá ń lò lọ yìí Ọlọ́run ọba ti ń fún àwọn ọ̀dọ́ l'opportunity kọ́kọ́ lọ mọ̀ kó kàn ronú rò jinlẹ̀ ìjú òmù ọ̀sẹ̀ rírẹ ara rẹ náà ló wà tóníkálukú kan wá dìdàkudà tó gbó tí ì dé tóníkálukú ń darúgbó kógbó tó dé ìjú òjò ọ̀sẹ̀ rírẹ ara rẹ náà ló wà Ọlọ́run ti fi ògo kálukú sí lára bó o bá mọ páàsì rẹ lókù ló mọ dààmú ń bọ̀. náà bó o bá ti mọ páàsì rẹ ló mọ dààmú gbàtọ́ Ọlọ́run fẹ́ ṣàánú àwọn ọ̀dọ́ Ọlọ́run wá gbé íńtánẹ́ẹ̀tì dé Ọlọ́run fẹ́ ṣàánú ayé sí ó fẹ́ fún ayé l'opportunity sí ó gbé íńtánẹ́ẹ̀tì dé Ọlọ́run wá kọ sínú láhùlù màfúùsì rẹ̀ tó ti kọ tipẹ́ ẹni bá ṣe rire online yóò ṣe rire real life gbàgbé pé ẹnìkan lo fake life online ìwọ̀n post ń fine online fake life ní lo fake life tó ti wọ eré fún ìyẹn máa ń lo fake kó tó lo original ẹni tí ò bá lo fake kò lè rí original lò ọ̀rọ̀ olùyà ní kò ní fake life ní lo fake life náà ti sókọ̀ dílé wọn tán ti padà sókọ̀ tiẹ̀ ẹni bá ṣe rire lọ́nà ìwọ ẹni tí ń dunnú ayé tí wọ́n gbọ́ ní íńtánẹ́ẹ̀tì àárín àdúgbò rẹ̀ lásán ní sì ń dùn o Ọlọ́run wá gbé kalẹ̀ pé tọ̀ ọ̀dọ́ tó bá fẹ́ ṣáná tó o bá fẹ́ mú tùrẹ́ nú ayé ókè bó ló ṣe wá ṣe làákàyè tó o bá ní ẹni bó ṣe lè wo mọ́ láìka rẹ̀ òun náà o lè bọ́ sínú yàrá rẹ̀ kò sì fídíò ara rẹ̀ bóyá gbọ́ mọ̀ dún bí iwin ni àbó mọ̀ súfèé ni àbó omi eyín jẹ ìwọ sáà ṣe é síbẹ̀ ó lè di ògo fún ọ lẹ́ẹ̀kan náà. وهو الذي خلق السماوات والأرض بالحق. akí alájí wa ọ̀nà rẹ̀ bú Bámidélé Àlùkò. ويوم يقول له كن فيكون. Ọlọ́run mọ́sá bá ṣàlékún dáadáa yín. ويوم يقول له كن فيكون. tó bá jẹ́ o lè súfèé o lè bọ́sọ̀ online tó bá yẹ sí pé yín ló lè jẹ ẹni tó mọ ìwọ tó mọ eré họ gan o lè hustle online ayé lè gbà ọ́ ta ló wá dalẹ̀ ẹni tó dá gbogbo tá ń lò yìí lẹ̀ Facebook íńtánẹ́ẹ̀tì táfà àkó ò gbọ́dọ̀ má dùn bẹ́ẹ̀ àfáà tí ò bá dún online nísìnyí ayé ò ti gbà Ànábì gan dún online Ànábì ní dún online jù bẹ́ẹ̀ bá sáàkì Muhammad tẹ́ bá wọ aṣáàgì Muhammad aṣáàgì tó kò tí ì sá aṣáàgì tó pọ̀ tó. àwọn ọ̀dọ́ lọ́wọ́ bá fún l'opportunity kọ́dọ̀ jẹ́kẹ́rì rẹ̀ pé ló kù. ní ìta wa ń lò lọ yìí dèdè bí hímọ̀ rẹ̀ bá ṣe tó bákòlé kan bá ṣe tó òun lọ́wọ́ bó fi ṣàánú rẹ̀ o. bó o bá ti mọ kan wàhálà nu ayé kèétí mọ rí bá ti ṣe fún ọ o. ìbọ̀ ó sáà rí tán ti dúró. bó o bá ti mọ kan wàhálà nu ayé kèétí rí bá ti ṣe fún ọ o. ogun tó o bá tètè jà lọ́wọ́ bẹ̀rẹ̀ kó dáa fún ọ tó bá fi sọ́wọ́ gbẹ̀yìn wàhálà ló padà fi kẹ́yìn ẹ̀ gbogbo àwọn tó dáa fún ìdí ogun nìyẹn máa ń gbà dìde. ìwọ tí wèrè ò ṣe tí nǹkan kan ò sí ọ ó sì ń sá fógun wèrè gan fúnra rẹ̀ yín kan ogun wèrè kò bọ́ lọ́wọ́ ogun torí àwọn kan bẹ irun wèrè làwọn wá kí níbo ni wèrè ti ráyà ń dán rí tábà fi wá rí wèrè tó dán rí ogun ló gbé òun náà débẹ̀ wọ́n ti lo orun rẹ̀ nu òun náà bọ́ lọ́wọ́ ogun ibi tí kíkà bá pín sí òun ni kò ti lè mú un dèdè tó fẹ́ mọ́ bí Ọlọ́run ọba yìí tó jù bẹ́ẹ̀ lọ ni ó bí torí Ọlọ́run ọba náà máa ń báyàn dúnàdúrà ìwọ tó fẹ́ kánsẹ́lọ̀ tó wá béèrè dèdè kánsẹ́lọ̀ bọ̀dá àdúgbò ni ó ti bẹ̀rẹ̀ fún ọ. sínétọ̀ ló wù ọ́ gbé e látẹ̀rí pírẹsidẹ́ǹtì Ọlọ́run bó wàá jọ sí sínétọ̀ pírẹsidẹ́ǹtì náà kò sí ní o má débẹ̀ ibi tí yàrá bá fọ Ọlọ́run ọba sí ni yóò ti bá a. Anabi Musa aleyhi salatu wa salam gbà tó rí opportunity láti pàdé Ọlọ́run ọba in tó ga jù ló bí òjò bẹ̀rù ó jẹ́ kọ́kàn rẹ̀ di ni ó ní rọ́bì àríní anzur ilayk fún mi ní yọ̀ǹda mo fẹ́ rí ọ ìbínú lè sọ rọ́bì àríní anzur ilayk ó yá kó ń bẹ̀
mo fẹ́ rí ọ ìfẹ́ hijabu mọ́ má hide face mọ́ show your face in tó lágbára jù nù kíyàn rí ọlọ́run ọba ojú kíyàn wà lìjẹ́nà lọ nítorí kíyàn bá wà lìjẹ́nà náà ọlọ́run la fẹ́ lè rí mbẹ́ ẹni tí ò bá rí ọlọ́run ọba lálìjẹ́nà ẹkọ́nọ́mì ló bá wọlé laysa minal muqarrabin àwọn tó bá first class wọlé àfi ká rí àná Muhammad ìtì fi parí ọ̀rọ̀ mi alikadi èmi ìfẹ́ jẹ́ dìde ìtì fi parí ẹ̀ òun ni wípé ntí ò jẹ́ kí dáadáa tí ń bẹ lára ẹ̀ lómi hàn sáyé ọkàn rẹ̀ ò di ni kọ́kọ́ jẹ́ káyà rẹ̀ di torí báyà rẹ̀ ò bá di ó sojo ó sákùn bí eríire ntí òjò dá fọ́pọ̀lọpọ̀ ẹ̀ lómi báyìí nísìn ó yọjọ ni ẹnu wípé wọ́n ti rí pé ó ti ń gbéra díẹ̀díẹ̀ ó wá lára àwọn fi àìrónú lé wọ́n là ń fọnu lójú oorun gbà tó jẹ fọnu lójú oorun ó tún dójú ayé ó tún jẹ fọnu oúnjẹ ló fẹ́ jẹ ó sì di irú mọ́ lọ́wọ́ ó wá sáko pé à ó dà ń pé kékeré tí ń ṣe ìwọ́n ìmọ̀ tí ní dúró ìwọ́n náà wá dúró inú bí ọlọ́wọ́n bá sí ọ. àná Muhammad tó já sí pé ògo tiẹ̀ ògo àràǹbàdẹ tí ò sírú ẹ̀ wọ́n kà nábì kó ara àwọn èèyàn tó ń la ìgò má nábì lérí bùnú kọ́ mọ́ à ó bógò lórí ànábì ó ń là ànábì ládàá torí kíni nítorí kó lè dá fún wa tó bá sojo tó sákòó bí eríire ìjẹyìn ò fẹ́ jó wù lára rẹ nu ṣé ó Sulemani àwọn ò sojo ni kì í ṣe pé wọ́n ní máa rí signal gbogbo àwọn tí máa ń láyàn bọ́lẹ̀ tó máa ń bọ́ pátá dìyàn náà ti fún wọn signal ìwọ náà wàá sọ̀rọ̀ rẹ dìdàkudà ó sọ̀rọ̀ rẹ dínà ẹni tó bá ti mú ọ nímú kùmù kí náà máa gbé e tíná bá ti gbé wọn bí ẹ̀ẹ̀mejì tó ti fún wọn yẹ́lò káàdì rẹ́d káàdì ló kùnú wasalaamu alaykum wa rahmatulah. Sheikh Abdulrahim Ọlárẹ̀wájú Ahmadu As-Salati Nakibil Ashraf Barizi 001 àwọn ni wọ́n bá wa sọ̀rọ̀ ní ṣókí nígbà tó já sí pé níjòkó yìí ọ̀rọ̀ tí a fẹ́ gbọ́ pọ̀ kódà mo rí inú ọ̀rọ̀ náà pé